táwọn ẹ̀ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè léwé àti egbò fún ìtọ́jú ara wa. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni tí wọ́n bá mú okó ẹ̀ tí nǹkan ọmọkùnrin ẹ̀ tí kò ṣiṣẹ́, táwọn ajúnilọ tán ti fi àjùlọ hàn án tán sànńdì tí nǹkan ọmọkùnrin wàá ṣiṣẹ́ mọ́. Kí ni tá a máa wá? Nǹkan kékeré náà ni. Ẹ dákun mo bẹ̀ yín, ẹ ní ṣe àṣedànù gbogbo ṣe ń jẹ́ ti Elédùmarè. Bá mi share program yìí, ẹ pín, ẹ like, ẹ comment, ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa. Ẹ tó bá mú okó ẹ̀, kí ni tá a máa ṣe? Òun náà lélẹ́yìí o. Ẹ bá mi lọ wá orí ọká tó pé dáadáa ní àṣẹ lẹ́nu. Ẹ bá mi wá òkúta funfun àti odidi atare kan. Orí ọká yẹn bá mi gbé sínú odó, ẹ gún papọ̀ mọ́ òkúta akọ, òkúta funfun tó mọ́ wà nínú yẹ̀pẹ̀ odò yẹn, ẹ ti mọ̀. A wá lọ tí ó kúnná papọ̀ mọ́ odidi atare kan. Ẹ tá bá mú okó ẹ̀ tó kó nǹkan ọmọkùnrin ẹ̀ tí ò ṣiṣẹ́ mọ́, ẹ gbìyànjú eléyìí, ẹ gbìyànjú ẹ rí i pé ẹ dúpẹ́ fún Ọlọ́run, ẹ dúpẹ́ fún Ọlọ́run. Ẹ tó kó òṣìṣẹ́ mọ́ tó ti mú okó ẹ̀ táwọn ajúnilọ tó ti fàjùlọ hàn, tẹ́sí mọ̀ pé tó kó bá ti kú ipa pinnu, ipa pinnu. Àtèmi àti yín, okó wa ò ní kú. Àrùn ojú Ọlọ́run má jẹ́ a rí o. Ẹ̀yin obìnrin, àrùn abẹ́ Ọlọ́run ní jẹ́ ẹ rí. Àwa ọkùnrin ńkọ́, àrùn okó Ọlọ́run má jẹ́ ká rí, Ọlọ́run má jẹ́ a rí. Ẹ ti gún wa ti lọ, ó ti kúnná dáadáa. Bá mi fi sín gbẹ́rẹ́, ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò. Ẹni tó kó ẹ̀ bá kú, òun ni ó wà fún o. Àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ẹ lè fẹ́ pè mí nọ́mbà tí ẹ máa pè mí sí. Ẹ máa pè mí sí ní 081 35 03 51 98. Orúkọ mi yí padà. Ìmí ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Abeez Abolade, ọmọ Àbárámidé, lágboolé Ìjagun ní ìlú Ìníṣà Òyè. Èmi lọmọ Ìníṣà Òyè, ọmọ Ìníṣà Òkú, ọmọ Àkógbúrajó, ọmọ Afiyánrin jẹ̀kọ́ gbóná.